Nígbà tí ó sọ wá di jímọ̀rí tòní, lẹ́yìn náà a ṣe ìkẹ́ àti ìgẹ̀fà Ànábì sallallahu alaihi wasallam ní ìgbé ọmọ alápọ̀lé ìtọ́ jẹ́ ṣókí nínú khutbah ti tòní, èyí tí a fi ṣe ìsítí fún ara wa náà ni Allah subhanahu wa ta'ala tí ó sọ nípa oyin. Ẹmọ ìyá mi, oyin ó dùn, oyin ó dáa. Báwo ni ọ̀rọ̀ oyin ti rí báyìí? Allah subhanahu wa ta'ala ó nu oyin ní ọgbọ́n, ó tọ́ sọ́nà, ó tọ́ sí àwọn ìgbésẹ̀, oyin ò sì kúrò lórí ìgbésẹ̀, oyin wá di tó ń dùn. Ẹmọ ìyá mi, àwọn ẹ̀dá Allah subhanahu wa ta'ala dá wa fún èrò kan ní. Kí ni èrò yìí? O náà ni láti wá sin Allah subhanahu wa ta'ala, wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Wọ́n ní pé wọ́n dá èèyàn, kódà wọ́n dá àwọn àlùjànnú kò sí kó lè wà máa sin Allah subhanahu wa ta'ala. Táyì bá ti wá ń sin Ọlọ́run, ewu tí ó ṣẹlẹ̀ sáwọn èèyàn. Ọlọ́run ní pé lẹ́bàá gba àwọn ọlọ́ọ̀bá gbọ́, ọjọ́kùnrin àbójóbìnrin o, tó gba Ọlọ́run gbọ́ tó pé ó ṣe dáadáa kan, dáadáa tó ṣe yìí, ọkùnrin ló ṣe ní àwọ́bìnrin ló ṣe ní ọ̀tọ́ pé ó gbọ́ Ọlọ́run gbọ́ lórí dáadáa tó ṣe. Ọlọ́run ní pé àdéhùn tó ń ṣe fún ẹni bẹ́ẹ̀ pé kí ni o, àná ìyá náà wà yẹ́tàtọ̀ yíbà. Ọlọ́run ní pé wọ́n jẹ́ ògbé ayé rọrùn, ayé ìdùnnú. Lẹ́yìn náà kọ́ Ọlọ́run wọ́n sàn lẹ́sàn dáadáa lórí tó ṣe. Ẹmọ ìyá mi, tẹ́ rí tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala ṣe àdéhùn fún abá yìí, dẹ̀dẹ̀ wá ní láti jẹ́ pé kámú tọ́lọ̀ bá ń rí tí ó tàà náà kámú ṣẹ. Ó ìbá jẹ́ wípé a lè lóògbé sí ayé ìdùnnú, a lè mọ́gbé sí ayọ̀. In tí wọ́n mọ̀ rí ọ̀dọ̀ wọ́n mọ̀ jẹ́ dáadáa, àwọn èèyàn ní rí aburú lọ́dọ̀ wa. Ẹ jẹ́ á wo oyin Allah subhanahu wa ta'ala dá. Allah subhanahu wa ta'ala wọ́n sọ wípé nínú wọ́n ti ń sọ fà tó ń jẹ́ kó yíya pé nígbà tó yí ń tẹ̀lé bọ́lọ̀ ti ní kọ́ máa ṣe tí ó rọ̀ sí ìtọ́lọ̀ ń tọ́ sí Ọlọ́run wa mú ní kí dáadáa ọmọ jáde lára rẹ̀ tí í ṣe oyin. Ọlọ́run sọ wípé ní sáà lọ ṣọ́tù Nahl ayà 68. Ọlọ́run subhanahu wa ta'ala sọ wípé wa awhayna ila an-nahli an ittakhidhi mina al-jibali buyutan wa mina ash-shajar wa mimma ya'rishun thumma kuli min kulli thamarati fasluki subula rabbiki dhulula yakhruju min butuniha sharabun mukhtalifun alwanuhu fihi shifaa'un linnas. Allah subhanahu wa ta'ala sọ yí pé awhayna ila an-nahli, ọlọ́bá láwọn nù oyin, àwọn nù lọ́gbọ́n, àwọn kọ́ oyin lọ́n nígbà jẹ́ kí wọ́n síké ni àníntàkìdí minal jibali buyuta. Oyin orí òkè ni ó máa gbé orí ọba ga kó mú ní ilé tó máa gbé, àmìnà ṣájà tó mú orí igi tó bẹ̀ níbi tó máa gbé, àmì mọ́ yà rẹ̀ ṣòro. Kódà ibi táwọn èèyàn máa kọ́ fún ọ, tí wọ́n máa kọ́ fún ọ, wọ́n kẹ pákó fún ọ ni, àbí wọ́n kọ́ àyíká fún ọ, gbogbo ẹ̀ ni ibi táà rí ni ó máa gbé mọ́kànjá bẹ̀. Ọlọ́run wá sọ nígbà tó lọ ń tọ́ sí ibi tí ó máa gbé, ó wá kúbò ní ó ti máa rìn lọ ní pé fasluki subula rabbiki dhulula, wá máa sọ́lẹ̀ rìn, máa rinlẹ̀ lẹ́yìn tọ́rọ̀ fọ́lọ́hun, máa rinlẹ̀ ní pẹ̀lú ìtẹríba lẹ́yìn tó juwọ́lẹ̀ fọ́lọ́hun, lẹ́yìn tọ́rọ̀ fọ́lọ́hun. Kí náà máa ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ yìí? Ọlọ́run sọ wípé yakhruju min butuniha sharabun, in tí ó máa ṣẹlẹ̀ sí oyin dáadáa ni wọ́n máa rí lára rẹ̀. Omi kan máa jáde lára rẹ̀ tọ́ípò mèyí nǹkan o mukhtalifun alwanuhu, àwọ̀ rẹ̀ ó máa yí padà. A sì rí pé oyin àwọ̀ rẹ̀ máa yí padà níbàmú ààyè tó bá ti jáde, níbàmú ààyè tó bá ti ń tọ́jú ẹ̀. Oyin tí wọ́n máa rí ní ọ̀dọ̀ wọn báyìí tó yàtọ̀ sí èyí tí wọ́n máa rí àwọn ìlú míì. Ó fi jẹ́ pàwọn oyin kọ̀ọ̀kan ó lóókọ rẹ̀, ó sì níbi tí ń wá. Mukhtalifun alwanuhu, ohun àtàmì Ọlọ́run ní kó tí àwọ̀ oyin kọ́ bára wọn mu,
wọ́n jẹ́ pé oyin dúdú ààrì pupa ààrì tí ó lọ síbi àwọ̀ tí ó jẹ́ àwọ̀ tí ò ní pupa tán gbogbo ilé pátá ọlọ́ni kọ́ máa jáde látàrí oyin ó sì máa jẹ́wòsàn tí èṣe fá òun lè náà nínú tẹ́wọ̀n èèyàn máa mú tí sóyìn yìí tí èṣe fá òun lè náà ìwòsàn ń bẹ fáwọn èèyàn ń bẹ tàbí níbi ara oyin gangan àwọn èèyàn máa rí ìwòsàn ń bẹ ta lójọ́ máa rí ìwòsàn tájọ́ máa mú dáadáa wá oyin ní nígbà tọ́rọ̀ fọ́lọ́wọ́ sán tààlá tí ọ̀yà pàyàsí ọlọ́run sì kọ́ máa jẹ́ dídùn kọ́ máa jẹ́ dáadáa fáwọn èèyàn ìwọ náà tó jẹ́ èèyàn tó rà rẹ̀ sí o tó bá tẹ̀ láṣẹ ọlọ́run tí adé ọmọ jáde lára rẹ̀ tó bá tẹ̀ láṣẹ ọlọ́run ọ̀rọ̀ yóò máa dìrọ̀rùn ọlọ́run wá sọ fún wa mọ̀ tọ́lọ́run fẹ́ padà yà yìí lọ́run ní pé inna fi dhalika la'ayatan liqawmin yatafakkarun ẹ bá nírò rí gidi yóò rí ohun àrísàmì ọlọ́run látàrí oyin oyin bí ẹran kọbi yìí náà ni oyin gẹ́gẹ́ bí àwọn kòkòrò yòókù táàrí náà ni tí ẹ ti wá yàtọ̀ ọlọ́wọ́ sọ́nà tààlá ohun àrísàmì rẹ̀ bẹ́ bí àwọn kẹ́ ẹmọ yà mẹ́já padà síta tí a wáyé pé tó jẹ́ pé lè yí ìṣẹ̀lẹ̀ láti tó yin tọ́lọ ní kọ́rọ̀ rẹ̀ ọmọ jẹ́ dídùn káwọn èèyàn máa rí dáadáa látara rẹ̀ pàṣẹ pé ó tẹ̀lé bọ́lọ̀ ti tọ́ sí àwọn náà kámúra èèyàn mọ̀ yá mi kálùkù wa náà tọ́ ara ṣe látẹ̀lé àṣẹ ọlọ́wọ́ sọ́nà tààlá tọ́lọ ní kóhùn já wa ń torí kálìbà wà àkọ́kọ́ tawhid kálìbà wà jẹ́ kí a mọ́ ṣe báwo ni ìmọ̀ ọlọ́wọ́ sọ́nà tààlá ní ọ̀bọ̀ ọ̀kan ṣoṣo gbogbo táà ń ṣe lọ́lọ́bá lóhun ọ̀fẹ́ ẹjẹ́ ká jìnà sí lábàá tó ti ẹ̀jẹ́ mọ́ ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo níbi ẹ̀sìn ẹjẹ́ bàbára rẹ̀ mọ̀ yá mi ó kí a tọ́ra sí ìbẹ̀ dáadáa bá ń lọ ọjọ́ ń lọ kọ́lọ̀ jẹ́ kí a kúrò rí dáadáa kọ́lọ̀ sàrò nìkan kan wá Allahumma salli ala Islam wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith aslana shuruna kullaha wa takfir lana anfusana tarfata ayn ló máa tó lù wà Nàìjíríà sí ọlọ́run pàtó sọ́nà bẹ́ tẹ́kì wọ́n mọ̀ dá sí ọdá tí wọ́n sí àwọn olùtọ́ dá tẹ́kì orílẹ̀-èdè wa Nàìjíríà ọjọ́ kan bẹ̀ wọ́n owó tó ti ń dá ọjọ́ bàjẹ́ ètí ọ̀dá bá ní tó ṣe àwọn olórí wa bá ní ràn lọ́wọ́ ọ̀sán ogun náà ó tó wá sí Allahumma salli ala Muhammad